A kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ tí ń gbọ́ wa láti ilé-iṣẹ́ Koiki Media. Koiki Media bring you the world closer to your doorstep. A mú gbogbo àgbáyé wá sí ẹnu ọ̀nà yín. Ojúmọ́ ire ni o, ilẹ̀ tó mọ́ wa lénìí. Èní ọjọ́ ajé, a rí tajé jẹ o, a rí tajé ṣe o. Òní ni on the 19 of May 2025. Gbogbo àdáwọ́lé wa á yọrí sí rere o. Àṣetò ń dé bọ́jọ́, àṣetò ń dé bọ́rùn, àṣetò ò ní dé bẹ́yìn olólùfẹ́ wa nílé lóko lọ́jọ́ o. Wọ́n ní bádìyẹ fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá, ire owó, ire ọmọ, àìkú baálẹ̀ ọrọ̀ á jẹ́ tiwa o. Èní a fẹ́ fi ṣàdúrà fẹ́yin olólùfẹ́ wa ni. Ẹ̀yin olólùfẹ́ ilé-iṣẹ́ Koiki Media, ẹ̀yin tí ẹ̀ ń sọ́pọ́ọ̀tì ilé-iṣẹ́ Koiki Media, ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ ń share wa, tẹ́ ń like wa, gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere o. Àṣetò ń dé bọ́jọ́ o, àṣetò ń dé bọ́rùn, àṣetò ò ní dé bá yín o. Gbogbo ìkólọ àwọn ọmọ Yorùbá tó ti lọ, Olódùmarè á bá wa dá padà nílọ́po ìlọ́po. Òmìnira ilẹ̀ Yorùbá tá ń béèrè fún, Elédùmarè ọba àjíkí, ọba àjígẹ̀ á jẹ́ kó ṣeé ṣe o. Gbogbo àwọn ọ̀tá wa báyìí, àwa la máa rẹ́yìn wọn o, nítorí pé ahéré ló máa rẹ́yìn olóko, pòrògùn ló máa kẹ́yìn malẹ̀, ọ̀ṣíbàtà òun ló lékè odò, ojú oró ló lékè omi. Gbogbo àwọn ọ̀tá wa báyìí àwa la máa lékè wọn. Wọ́n ní bọ́wàwá bá pégbá lórí igi, wọ́n lẹ́yọ̀ kan ló máa bí gbogbo àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, ọ̀tá Yorùbá nation kán pé millions, kán pé thousand, kán pé million, àwa la máa lékè wọn. À á ṣẹ́gun ọ̀tá, à á rẹ́yìn odi, à á rí bá ti ṣe, à á rọ́nà gbégbà. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé báyìí á máa yọrí sí rere ni o. Tí wọ́n ní gbogbo igi télégbèdé bá fọwọ́ bà, dídún ní ń dún. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé á yọrí sí rere o. Ẹ bá wa share program, ẹ bá wa like ẹ̀. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lájò wí pé ẹ jẹ́ kí á lọ múra gírín because wọ́n ń jọba gbé lójoojúmọ́, wọ́n ń jíjòyè gbé lójoojúmọ́. Ìgbà wo la fẹ́ ṣèyẹn dà? Kò yẹ kí ọmọ ẹlẹ́ran wa kó máa jẹgungun, kó máa dunnú. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kí ọmọ aláṣọ wa kó máa wàkísà, kó wá máa dunnú. Gbogbo àwọn nǹkan tó lè ṣàǹfààní fún wa làwọn amúnisìn tán ti kó lọ. Èní yìí a kàn máa sọ̀rọ̀ díẹ̀ but àdúrà ló máa pọ̀ jù. Wí pé gbogbo àwa ọmọ Yorùbá, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti sú wọn torí wọ́n ti náwó 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 náwó. Ẹlòmíì ti ná ẹnájì ẹ̀, ó ti sú pé ṣé ọ̀rọ̀ Yorùbá nation ṣó yì lè bọ́ sí ni? Kò sí torí 2020 gbogbo wa bá ṣe lo akíntọ́ bíi pé ọdún yẹn la máa rí gbà, ṣùgbọ́n àwa ń ṣe tiwa ni but ó yé Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n ní ìbẹ̀rẹ̀ kò ń ṣe oníṣẹ́, bí ẹni tó ṣe é dópin òun la ó gbàlà. Bíbélì ló sọ bẹ́ẹ̀, kì í ṣèmí. Àwọn Yorùbá kẹ̀ ní ìforítì òun lẹbọ. Ẹ jẹ́ ká ṣe ìforítì. Gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lájò, àwa tá a wà lókè òkun, ibikíbi kóhùn tá a wà, gbogbo yín la kí wí pé ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe because ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọ́n hùwà tó jẹ́ pé ráìsì agolo méjì tán ń gbà, òun ni wọ́n gbà tán fi kó wa sí àdánwò ìmíì ìsín, àdánwò ọdún mẹ́rin tá à ń bá lọ yìí. Kán má bàa tún kó wa sí àdánwò ọdún mẹ́rin ìmíì, òun la ṣe ń ké tantan wí pé ẹ jẹ́ ká jáde. Yorùbá nation no going back. Òmìnira ilẹ̀ Yorùbá òun ni kẹ́ ẹ jẹ́ kó jẹ wá lógún o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ni ká jẹ́ kó jẹ wá lógún. Nítorí wí pé tí a bá gbòmìnira, ọkàn wa á balẹ̀. Ẹlòmíì nísìnyí bó ṣe jí láàárọ̀ yìí nísìnyí kò tíì mọ nǹkan tó máa jẹ. Ẹlòmíì kò tíì mọ nǹkan tó máa jẹ, kò tíì mọ nǹkan tó máa mu láàárọ̀ yìí. Àwọn kan kẹ̀, nǹkan tán máa jẹ kò bá wọn lẹ́rù, tó bámúbámú yó ni wọ́n, àwọn ò mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkankan. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé, ebi àárọ̀, ebi ọ̀sán, ebi alẹ́ kò ní pa yín o. Ebi ìgbà gbogbo kò ní pa yín o. Lágbára Ọlọ́run, ibi tẹ́ ẹ kọrí sí, ẹ̀ bá rí ńbẹ̀. Ibi tẹ́ ẹ kọrí sí, ẹ̀ máa bá rí ńbẹ̀. Lágbára Ọlọ́run, Elédùmarè á ṣíjú àánú wò wá, à á rí bá ti ṣe, à á rọ́nà gbégbà.
mo sọ láàárọ̀ pé program Ojúmọ́ Ire láti iléeṣẹ́ Koiki Media yìí, àdúrà ló pọ̀jù tá a máa fi ṣe, màá máa fi àwọn ọ̀rọ̀ ìyànjú díẹ̀díẹ̀ sí i. Lágbára Ọlọ́run, bá ṣe ń jáde lọ lénìí, gbogbo àdáwọ́lé wa á yọrí sí rere o. Ọlá Faith, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé. Lágbára Ọlọ́run, ọwọ́ tẹ fi ń kọ́mẹ́ǹtì, ọwọ́ náà ní rọ, ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Gbogbo nǹkan tẹ bá dáwọ́lé á yọrí sí rere, lágbára Ọlọ́run. Nítorí wọ́n ní bádìyẹ fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá, ire owó, ire ọmọ á jẹ́ tiwa. Azeez Nájímù, ẹ káàbọ̀ sórí ètò, lágbára Ọlọ́run. Orí burúkú òfẹ̀mí kò ní jẹ́ tiyín o, ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ́ náà gbégbá o. Ìjọ máa dé bájó fún yín, ayọ̀ máa dé báyọ̀ fún yín, ẹ bá máa ṣe prógáàmù, ẹ bá wa pín kiri. Torí wípé ire owó, ire ọmọ á fi ilé wa ṣe bùgbé o, lágbára Ọlọ́run. Gbogbo èèyàn kéèyàn dẹ̀ ní fi iṣan ara wa, ẹ̀jẹ̀ ara wa, omi ara wa wọn ò ní fi dè wá mọ́lẹ̀ o, lágbára Ọlọ́run. Yorùbá nation tá a fẹ́ ṣe yìí, bí àwọn èèyàn kan ń pètò pèrò pé àwọn máa da àìsàn sí wa àní lè ríbi ṣe, lágbára Ọlọ́run jẹ́ kí pọ̀tá mọ́ wa o, àṣẹ́gun ọ̀tá arẹ́yìn odi o. Gbogbo èrò àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá, ọ̀nà tí ó wù kó wù tán fẹ́ gbà pé ká má lè ṣe rálì Yorùbá nation, Elédùmarè ìwọ lọba àjíkí, ìwọ lọba àjígẹ̀, má gbà fún wọn. Jẹ́ ká ṣẹ́gun ọ̀tá, jẹ́ ká rẹ́yìn odi o, má jẹ́ ká ṣàìsàn, má jẹ́ ká ṣàárẹ̀ o. Bàbá wa Ọláyọmí Kóìkí, àlàáfíà òun ni ògo ọrọ̀, lágbára Ọlọ́run. Ọlọ́run ọba ò ní ṣe àlàáfíà yín fíàfíà o, apá yín ò ní ká yín o, èdè ọ̀tá ò ní dè yín o. Bàbá wa Sunday Igboho, apá yín ò ní ká yín o, ẹ ní ṣàárẹ̀ o, lágbára Ọlọ́run. Iláabi ò ní ṣẹlẹ̀ sí ọmọ yín, ò ní ṣàárẹ̀. Gbogbo bàbá Bánjí Akíntóyè, Ọlọ́run ọba á jẹ́ kí bàbá pẹ́ fún wa o. Bàbá dàgbà, bọ́yé ń pẹ́, wọ́n á túbọ̀ pẹ́ o, wọ́n á rí bá ti ṣe o. Àti ìmọ̀ ọjọ́ tó máa jẹ́, inú oṣù yìí ni. Bó bá dẹ̀ máa yẹ, àsìkò tó bá máa yẹ wá, òun lọ́lọ́run máa jẹ́ kó jẹ́. Ẹ jẹ́ ká ṣáà máa múra sílẹ̀, torí kò séèyàn tó mọ̀gbà àkokò tí ó máa wáyé. Ẹ ṣáà jẹ́ ká máa múra sílẹ̀, ká máa gbà á ládùúrà pé ìgbàkígbà tó bá máa jẹ́, kọ́lọ́run má fi àìsàn ṣe wá, kí a má ríbi àìsàn, ká rí bá ti ṣe, ká rọ́nà gbégbà. Kẹ́hìndé Abíọ́lá, a kí yín, Fápọ̀hùndà, lágbára Ọlọ́run, ẹ rí bá ti ṣe, ẹ rọ́nà gbégbá o, ẹ ní ṣìjẹ, ẹ ní ṣìmu. Ẹ jẹ́ kí gbogbo wa ká lọ múra sílẹ̀, nítorí wípé kò séèyàn tó mọ̀gbà tó máa jẹ́ o. Ṣùgbọ́n nǹkan témi kàn fẹ́ sọ fún wa ni wípé ẹ jẹ́ ká ṣara wa gírí, ká múra sílẹ̀, ká máa gbà á ládùúrà pé kọ́lọ́run kó gba ẹ̀tọ́ wa fún wa. Torí àwọn tí à ń bá dì yìí, àwọn kìnìún ni wọ́n. Ká wá máa bẹ Ọlọ́run pé Ọlọ́run ọba tó fa Daniel yọ nínú ìwo kìnìún, kó wá fà wá yọ nínú ìwo kìnìún Nigeria location 419, kọ́lọ́run ọba kó jà fún wa. Ká kúrò nínú ìwo kìnìún location 419, lágbára Ọlọ́run. Òmìnira ilẹ̀ Yorùbá kó tó wa lọ́wọ́ láìpẹ́ láì jìnnà. Ká má ṣìṣe, ká má ṣìjẹ. Wọ́n ní bádìyẹ fẹsẹ̀ halẹ̀ báyìí, ire ló ń wá o, ire owó, ire ọmọ, àìkúbálẹ̀ ọrọ̀ kó jẹ́ tiwa o. Ká má ṣorí burúkú o, ká má sunkún gbẹ̀yìn ayé wa o. Kò séèyàn Mr. Azeez Nájímù, Ọlọ́run ọba ló máa tọ́ wa sọ́nà, àti ìmọ̀ bó ṣe máa jẹ́. Tó bá tásìkò tọ́lọ́run fúnra rẹ̀ fẹ́ ṣe é, Ọlọ́run fúnra rẹ̀ ó máa tọ́ wa sọ́nà. Àti ìmọ̀ àsìkò, a lè sọ pé oṣù yìí gan kó má jẹ́ oṣù yìí, but ẹ ṣáà jẹ́ kí everybody kó lọ máa múra sílẹ̀, ká dẹ̀ máa gbà á ládùúrà. Àti kò síbi tá lè ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá, àti kò sí àrídájú. Bàbá Akíntóyè nìkan ló lè sọ nípa nǹkan tẹ́ ẹ̀ ń béèrè lọ́wọ́ wa yẹn, àwa ò mọ̀. Torí wípé òmìnira ilẹ̀ Yorùbá yìí, òun ló jẹ wá lógún o. Nítorí wípé ire owó, ire ọmọ á jẹ́ tiwa, torí wọ́n ní bádìyẹ fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá o. Ire owó, ire ọmọ, àìkúbálẹ̀ ọrọ̀,
Elédùmarè kó jẹ́ tiwa o, ká má ṣì jẹ, ká má ṣì mu, gbogbo nǹkan tá a bá dáwọ́lé kó yọrí sí rere o, ká má bá wọn kúkú rèwerèwe o, lágbára Ọlọ́run àsìkò tó bá wù kó jẹ́ náà k'Ọlọ́run jẹ́ ká rówó fi ṣé o, ebi àárọ̀, ebi ọ̀sán, ebi alẹ́ Ọlọ́run má jẹ́ kó pa ẹnìkankan wa o, ká rí bá ti ṣé, ká rọ́nà gbégbà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó dẹ̀ wù yín láti support wa fún rally yìí bóyá financial ni ní gbogbo nǹkan, Elédùmarè á ràn yín lọ́wọ́ o. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń support movement tẹ́ ní ojú ò ní ti ìran Yorùbá, ojú ò ní tì yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ń support iléeṣẹ́ Koiki Media, ojú ò ní tì yín o. Ẹ̀ rí bá ti ṣé, ẹ̀ rọ́nà gbégbà. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere ni o. Àṣetò ò ní dé bọ́jà, àṣetò ò ní dé bá yín o lágbára Ọlọ́run. Ẹ̀rù lobìnrin rọ̀ tó, gọ̀gọ̀ ọ̀nà báyìí l'Aláké ń sọ lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé báyìí á máa yọrí sí rere o. A à ní ṣàṣetì o, nítorí tí ẹ̀dá bá ṣàṣeyè ó máa dàbí pé òun ló mọ̀ ọ́ ṣe ni. Àṣeyè la máa ṣe o. Tàsìkò yìí rally tá a bá fẹ́ ṣe báyìí lágbára Ọlọ́run a à ní gbèrè ìtìjú ńbẹ̀ o. A máa ṣé láṣeyè ni, a máa ṣé tá a máa fi gba orílẹ̀-èdè tuntun ni lágbára Ọlọ́run. Ọlọ́run á wọlá gbogbo àwọn tí wọ́n ti pa lọ́nà tó tọ́, gbogbo wọn, Ọlọ́run á wọlá gbogbo wọn tí wọ́n pa yẹn, á wá tì wá lẹ́yìn, á jẹ́ ká r'ílẹ̀ Yorùbá yìí gbà nírọ̀rùn lágbára Ọlọ́run. A à ní fojú sunkún ọmọ, a à ní fojú sunkún aya o. Bó ṣe máa jẹ́ nìyẹn o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé, etí yín ò ní di o. Gbogbo nǹkan tó ti ń bà yín nínú jẹ́ látọjọ́ tó ti pẹ́, Elédùmarè á bá yín sọ́ dìdùnnú. Inú yín á dùn kálẹ̀ o, inú yín á dùn kálẹ̀ o. Ẹ ní ṣàṣetì o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiyín o. Nítorí wípé ilẹ̀ Yorùbá tiwa ni o. Àwa la ní ilẹ̀ Yorùbá o. Lágbára Ọlọ́run kò ní bàjẹ́ o. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbéga lágbára Ọlọ́run ẹ̀ ní wálẹ̀ o. A à ní kábàámọ̀ pé a jà fún ìran Yorùbá o. Gbogbo nǹkan tó ti ń bà wá nínú jẹ́ látọjọ́ tó ti pẹ́, Elédùmarè á sọ́ dìrọ̀rùn. Tijó tìdùnnú òun la máa fi wọnú òmìnira ilẹ̀ Yorùbá o. Lágbára Ọlọ́run tijó tìdùnnú òun la máa fi gbà á. A à ní ṣàṣetì lágbára Ọlọ́run. Gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lájò, ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ má jẹ́ ká bẹ̀rù. Ẹ jẹ́ ká gbàdúrà, àwa tá a lówó ẹ jẹ́ ká fowó support àwọn èèyàn lágbára Ọlọ́run. Gbogbo èèyàn kéèyàn tó bá ní èrò ibi ló wà lọ́kàn òun pé tá a bá fẹ́ ṣe Yorùbá Nation rally yìí, òun fẹ́ wá pa wá àbí òun fẹ́ wá ṣe wá ń jàmbá, kó tó dọjọ́ náà báyìí àbí lọ́jọ́ náà gangan, ìbànújẹ́ á dé bá a. Ìjàmbá tó fẹ́ wá ṣe wá yẹn, á rí àìrójú àìráyè á dé bá a, kò ní lè wá ṣe wá ń jàmbá lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe wá lóore kẹ̀, Ọlọ́run á ràn yín lọ́wọ́ láti ṣe wá lóore lágbára Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere. Fúlàní ò ní jí yín gbé o, kò ní jọ́mọ yín gbé o lágbára Ọlọ́run. Àwọn tán fi páńdà fi gba góòlù lọ́wọ́ èèyàn wọn ò ní fi gbà á lọ́wọ́ wa o. Bó ṣe máa jẹ́ nìyẹn o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń support wa lágbára Ọlọ́run, ibi tẹ́ ti ń mówó náà, àpò ṣáṣámùrà kí n gbẹ, àpò yín ò ní gbẹ o. Màmá wa Esther Adétọ́lá Ọlákìntán, ọlá ò ní tán nílé yín o. Ẹ ṣé o. Bàbá wa Ayọ̀délé Ọ̀nàsànyà, ẹ ṣé o. Ẹ káàbọ̀ sórí ètò. Lágbára Ọlọ́run kò ní sú wa, kò ní rẹ̀ wá. Oòduà á gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Iléeṣẹ́ Koiki Media náà la wà, ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Nítorí wípé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jẹ́ kó jẹ wá lógún. Òmìnira tá a máa gbà lọ́tẹ̀ kò ní domi ìnira o. Omi ìtura ló máa jà fún wa lágbára Ọlọ́run. Gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lájò, gbogbo nǹkan tá à ń dáwọ́lé báyìí á máa yọrí sí rere o. A à ní ṣàṣetì o, a à ní ṣe àṣetì. Àṣeyè báyìí òun lalákàn ṣe pótí o. A máa ṣàṣeyè o lágbára Ọlọ́run. Eku kì í gbẹ lọ́wọ́ ẹ̀rọ̀ pẹ̀lú iná o.
ẹja kì í gbẹ lọ́wọ́ ẹ̀rọ̀ pẹ̀lú iná o. Gbogbo àwọn ọ̀tá wa báyìí wọ́n máa gbẹ bí eku ni o, wọ́n máa gbẹ bí ẹja yíyan ni o. Bó ṣe máa jẹ́ nìyẹn o, bó ṣe máa jẹ́ nìyẹn o. Nítorí wípé gbogbo ẹ̀yin ẹlẹ́bọ̀dè tẹ́ ẹ̀ fẹ́ ká gbòmìnira ilẹ̀ Yorùbá, ẹ máa gbẹ bí eku ni o, ẹ máa gbẹ bí ẹja ni o. Torí eku àtẹja wọn ò ń gbẹ bọ̀rọ̀. Tí iná fi ń yọ wọ́n kò ń ṣe nǹkan tó easy náà. Tí iná fi ń yọ wọ́n kò ń ṣọwọ́ ẹ̀rọ̀. Lágbára Ọlọ́run, gbogbo àwa tá a bá fẹ́ ilẹ̀ Yorùbá tọkàntọkàn, tútù báyìí òun là ń bálé olúwẹri, dẹ̀dẹ̀ báyìí ní rán kókò lágbàlá. Ilé wa á tutù, ayé wa á rójú, á dẹ̀ wá gbẹ̀dẹ̀. Lágbára Ọlọ́run, àní ṣàṣetì o. Lágbára Ọlọ́run, àní ṣàṣetì. Àṣeyè báyìí òun lalákàn-ń-ṣepo tiẹ̀. Wọ́n ní dẹ̀dẹ̀ ní dẹ kókò lágbàlá. Ilé ayé á dẹ̀ wá lọ́rùn, á rọ̀ wá lọ́rùn, àní ṣàṣetì. Gbogbo nǹkan tá à ń fẹ́ ní ti dáadáa, Elédùmarè á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Nǹkan tí à ò fẹ́ tó jẹ́ láburú kò ní jẹ́ tiwa o, kò ní jẹ́ tiwa o, kò ní jẹ́ tiwa o. Lágbára Ọlọ́run, gbogbo ògo ìdílé wa Ọlọ́run ò ní pa á o. Gbogbo àwọn ọmọ tí a bí, Elédùmarè á jẹ́ kó ìṣù ọmọ kó jiná fún wa jẹ o. Àwa tá lóbìí láyé, òbí wa wọn ò ní fojú sunkún wa. Àwọn tí a lókùú lọ́run náà, lágbára Ọlọ́run, Ọlọ́run á fọ̀run kẹ́ wọn. Àwọn náà wọ́n á ṣojú àánú wò àwa tá a wà láyé o. Wọn ò ní jẹ́ ká kú sínú wàhálà ìjọba location 419 yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa báyìí, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé láàárín ọ̀sẹ̀ á yọrí sí rere o. Gbogbo àwa pátá, gbogbo ẹ̀yin tó wù láti support iléeṣẹ́ Koiki Media, láti support Yorùbá Nation Rally, Elédùmarè á bùkún yín o. Ẹ̀ ń rówó ná o, ẹ̀ ń rówó lò ó. Ibi táwọn ẹgbẹ́ yín ti ń náwó, ẹ̀ ní nájú ńbẹ̀ o. Lágbára Ọlọ́run, àlàáfíà yín kò ní di fíafíà o. Ojúmọ́ ire lètò tó wà tí ó gorí àtẹ láti iléeṣẹ́ Koiki Media. Koiki Media bringing the world closer to your doorstep. Torí náà ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Lágbára Ọlọ́run, gbogbo àwọn ọ̀dàlẹ̀ àárín wa, Elédùmarè á tú àṣírí wọn, á tú àṣírí wọn. Gbogbo eléyìí tó wà nínú wa tẹ́ pé a jọ ń ṣe meeting kan tí a mọ̀ tó jẹ́ pé ó kàn fake ló ń sọ. Lágbára Ọlọ́run, àwọn tó nílé ayé á bá wa forúkọ wọn kún. Gbogbo nǹkan tá a bá sọ mọ́ wọn ọ̀dàlẹ̀ á bá wa forúkọ wọn kún. Orúkọ kóhun kó jẹ́, àwọn tó nílé ayé á bá wa forúkọ wọn kún. Elédùmarè á bá wa forúkọ wọn kún. Àṣírí gbogbo ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá á tú lágbára Ọlọ́run. Àti eléyìí tá a mọ orúkọ ẹ̀, àti èyí tá a mọ orúkọ ẹ̀, àwọn tó nílé ayé á bá wa forúkọ wọn kún. Á jẹ́ káṣírí wọn tú, kọ́ yẹ̀yà lágbára Ọlọ́run, kọ́ yẹ̀yà bí tí wọ́n rọ̀. Lágbára Ọlọ́run, tí wọ́n ní ṣe ni wọ́n rọ̀, ṣe ló ń yẹ̀yà. Gbogbo àwọn ọ̀tá wa kí wọ́n yẹ̀yà lágbára Ọlọ́run, kí wọ́n ṣẹlẹ́yà, kí wọ́n ṣẹlẹ́yà. Gbogbo àwọn tó ń fẹ́ ilẹ̀ Yorùbá síre, ire owó, ire ọmọ, ire àìkúbálẹ̀ ọrọ̀ kó jẹ́ tiwọn. Apá ayé kì í kági oṣó o. Kápá ayé má ká gbogbo wa o. Kápá ayé má ká Chief Sunday Igboho. Kápá ayé má ká bàbá wa Banji Akintoye o. Kápá ayé má ká bàbá wa Ọláyẹmí Pékì o. Kápá ayé má ká gbogbo wa, gbogbo àwa tá a nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá o. Ká ṣẹ́gun ọ̀tá, ká rẹ́yìn odi o. Lágbára Ọlọ́run, Elédùmarè bá wa kàn wọ́n ọ̀tá wa wọlẹ̀ o. Gbogbo àwọn tó fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rójú kó ráyè, Elédùmarè bá wa kàn wọ́n wọlẹ̀ o. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé lágbára Ọlọ́run kọ́sẹ̀ tó parí bẹ́ẹ̀, kí everybody kó bẹ̀rẹ̀ sí máa ní testimony ayọ̀. Gbàdúrà tá a gbà láàárọ̀ yìí, ó ṣẹ bẹ́ẹ̀ o, ó rí bẹ́ẹ̀ o, bóyá máa jẹ́ nìyẹn o. Kò ní ṣeéṣe ò ségi o. Lágbára Ọlọ́run, kò ní ṣe kò ní yẹ̀ o. Á bọ́ sí o, á ṣe é ṣe o. Òmìnira ilẹ̀ Yorùbá yìí á gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bóyá máa jẹ́ nìyẹn o. Ṣéṣe ò ségi, ẹ̀yin tó nílé ayé ẹ bá wa fàṣẹ sí o. Ọlọ́run wọlá gbogbo àwọn tó bí láàárọ̀ yìí, máa fàṣẹ sí o. Wá wọlá àmín, wá wọlá amen, wá wọlá gbogbo nǹkan tí ìwọ Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run. Kó wá jẹ́ gbogbo àdúrà tá a gbà láàárọ̀ yìí kó rí bẹ́ẹ̀, kó ṣẹ bẹ́ẹ̀ o. Lọ́lá Elédùmarè, lọ́lá àwọn tó nílé ayé, lọ́lá Ànábì Muhammad sallallahu alaihi wasallam, lọ́lá Jésù Kristi Olúwa wa. Àmín. Àní lè mú wá jù báyìí lọ fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, iléeṣẹ́ Koiki Media, ibẹ̀ la ti ń dá bí ẹdun, ibẹ̀ la ti ń fọ̀ bí òwe. Gbogbo àdúrà tá a ṣe láàárọ̀ yìí á rí bẹ́ẹ̀ o, á ṣẹ bẹ́ẹ̀ o. Lọ́lá Ọlọ́run ọba.